Inspirational marketer, Toy Max Twins Holding. Eléyìí tún gàlágà jù ó lè kú. Tàṣẹ ni wọ́n fi ṣe. Tàṣẹ lọ́jọ́ ayọ̀. Tàṣẹ lòrùn náà. Obìnrin tí ó bá lágbára tí ó tó bó ṣe ń gbéra ẹ̀ kò lè jóye Erelu. Kábíyèsí ọba Ògògó Ògúnlódò. Bí n bá ṣe gbogbo ìjòyè láàfin. Oyè Erelu ìlú ní fàǹfà. Ó diranto ó di lu ọ̀dà yìí. Bí wọ́n gbégbá tí wọ́n ń du oyè Erelu. Gbogbo wọn ló ń fa bẹ́ẹ̀. Ẹni abẹ́bẹ́ gé lọ́wọ́ tó fa bẹ́ẹ̀ sílẹ̀. Ẹkún tẹ̀jẹ̀ lọ́mọdé ń bá jáde nínú ẹkún lábẹ́lábẹ́. Túbọ̀ mi, ó kéré sí nọ́mbà. Tí o bá kúrò ní sàkání mi, bẹ́ẹ̀ ni mo lè gbé ẹ̀mí lóye bí mo ṣe wà. mẹ́ta láìwọ̀n ọ̀bìdá ó ti gbèrè gan mo ti gbèrè gan mi. Màá ní kí àwọn ọmọ eriwo yà, màá ní kí wọ́n bò ẹ́. wọ́n bá tún débi ìwọ̀n náà máa tún lù. wọ́n á tún lù ẹ̀ wọ́n á tún gbẹ̀jẹ̀ lára ẹ̀. Èmi ò ṣe àwọn ṣẹpẹtẹ́rì bíi ti. Rover champion. Àwa ṣá pro bó ṣe wà yìí a tún ṣá pra. olówó àbí. Bẹ́ẹ̀ ni. olówó ó yá cross ẹ̀ gbé bọ́tò kò fi cross ẹ̀ tó bá lówó. ẹ̀yin ò ní wà. bí o ṣe ní níwà. Pásọ̀dà gbásọ̀rì mọ̀dẹ̀mọ̀dẹ̀ kọjú sí ìyẹn la. tí ẹ bá fẹ́ kí n fi bí ẹ̀rọ lè kà gẹ́gẹ́ bí àdéhùn ọmọ yín mẹ́rẹ̀ẹ̀rin ẹja fún pọ́sì jẹ́ kí wọ́n kú. wọ́n sì fẹ́ kí wọ́n fi ọmọ ẹ ṣe ohun èlò. bàbá ẹ mọ̀jà lò bàbá ẹ mọ̀jà lò ẹ wo ọmọ kan ṣoṣo lọ́mọ tèmi mẹ́rin lọ́mọ bọ̀dá. ṣé o ṣe ń sọ̀rọ̀ báyìí. àmọ́ láàárín àsìkò tẹ́ pàdé yìí sí 21 days ọjọ́ àtijọ́ ẹ̀mí méjì ayọ̀. nínú ohun olóhùn bẹ́bí tí ó pé ra ó ní láti fẹ́ ìfẹ́ lẹ́yìn ẹ̀dá má sẹ́rù mi dẹ́rù ẹlẹ́rù má má sọ̀nà mi dọ̀nà ọlọ́nà kọ́ mi mọ̀ ọ́n ṣe kémi má ṣiṣẹ́ ò láyé. nǹkan nìkan díẹ̀ ti tó nínú ohun olóhùn bẹ́bí tí ó pé ra afẹ́yìnfẹ́lẹ́ yìí o ẹja má sẹ́rù mi dẹ́rù ẹlẹ́rù má sọ̀nà mi dọ̀nà ọlọ́nà yìí kọ́ mi mọ̀ ọ́n ṣe kí má ṣiṣẹ́ o. bọ́mọdé bá gègé nígbó àgbà ni ó mọ bí tó máa wó sí ọlọ́gbọ́n àkíyèsára òmùgọ̀ àwòwá ṣákálá ìrírí ayé kò lè ti nípa ọgbọ́n ló fi ń kó ní o tá a bá mọ orí délé ọkọ ó yẹ ká fi wà kún nǹkan.
ìtàn ohun ọ̀tọ̀ nínú ẹbí tí ó pera afẹ́yìnfẹ́lẹ́yìn ẹ̀dá sẹ́rù mi dẹ̀rù ẹlẹ́rù jọ̀wọ́ má sọ mi dẹ̀rù ẹlẹ́rù má sọnù mi dọ̀nà ọlọ́nà mo ṣe kọ́ mi má ṣiṣẹ́ o láyé. Kí à ń sá o máma kò mẹ́ni tó kú ọwọ́ tó bá dilẹ̀ dẹ́dẹ́dẹ́dẹ́ ṣóhun nírò rẹ̀ ń sọ ààrò tó bá tutù mímímí ládìẹ ń yẹ sí ohun abáfi sílẹ̀ láì mójútó lẹ́nu ewúrẹ́ ń tó ọgbọ́n obìnrin fi ń lọ́kọ kò téyì tó fi ń gbé lé ohun abáfi sílẹ̀ ó lẹ́nu ewúrẹ́ ń tó nǹkan oníkan nínú ohun olówó nínú ohun bẹ́bí tí ó pera afẹ́yìnfẹ́lẹ́yìn o ẹ̀dá má sẹ́rù mi dẹ̀rù ẹlẹ́rù má sọnù mi dọ̀nà ọlọ́nà má sọnù mi dọ̀nà ọlọ́nà mo ṣe kọ́ mi o kí má ṣiṣẹ́ o láyé. Nǹkan oníkan díẹ̀ tó nínú ohun olóhùn bẹ́bí tí ó pera ó ní láti fẹ́yìnfẹ́lẹ́yìn ẹ̀dá má sẹ́rù mi dẹ̀rù ẹlẹ́rù má má sọnà mi dọ̀nà ọlọ́nà kọ́ mi mọ̀ ọ́ ṣe kémi má ṣiṣẹ́ ò láyé. Nǹkan oníkan díẹ̀ ti tó nínú ohun olówó bẹ́bí tí ó pera afẹ́yìnfẹ́lẹ́yìn o ẹ̀dá má sẹ́rù mi dẹ̀rù ẹlẹ́rù má sọnà mi dọ̀nà ọlọ́nà yìí kọ́ mi mọ̀ ọ́ ṣe kí má ṣiṣẹ́ o. Bọ́mọdé bá gégi nígbó àgbà ni ó mọ bí tó máa wó sí ọlọ́gbọ́n àkíyèsára òmùgọ̀ àwòwá ṣákálá ìrírí ayé kò lè ti nípa ọgbọ́n ló fi ń kọ́ ni o tá a bá mọ orílẹ̀ ọkọ. nǹkan bẹ́ẹ̀ ò tí ì pé o ó tún dágbò nǹkan bẹ́ẹ̀ mi pé o tó o bá dẹ̀ ra nǹkan bẹ́ẹ̀ pé nǹkan bẹ́ẹ̀ ò lè dùn láyé nǹkan bẹ́ẹ̀ tèmi ti pé o pé gbogbo ẹ̀ mo ti rà lọ́jà. tó o bá ra nǹkan bẹ́ẹ̀ ò lè dùn nǹkan bẹ́ẹ̀ ò lè dùn nǹkan bẹ́ẹ̀ ò lè dùn nǹkan bẹ́ẹ̀ ni ò lè dùn. mo ṣe realize pé inú nìkan ni mo ti rà lọ́jà ó lè tún lè kí ọ̀rọ̀ kò jìnnà. ṣé láàrin few minutes tó sáré sùn yẹn ló ṣe lálàá bẹ́ẹ̀. nǹkan tó surprise mi gbọ̀ngàn ni pé image ara mi ni mo rí lójú àlá yẹn tó sọ fún mi pé nǹkan ọbẹ̀ mi ò tíì pé. òun yẹn sọ yìí náà fún yàrá lágọ̀ọ́. Your dream is just a figment of your imagination. Not to go to soon. Ṣòro ti pé mo sọ lẹ́ẹ̀kan kó tó sùn pé mo fẹ́ fọ ẹlẹ́gùsí àti pounded yam. Nǹkan tó gbé sọ́kàn ni ẹ tó fi sùn. Wá gbọ́ àti bọ́ sí reality nsìn. Ẹlẹ́gùsí ni ẹ fẹ́ àti pounded yam. Pounded not pounded. Hey, na 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 na. If first, oh, my lover number one, only God that's love.
mother born you well. Baby come. My love, number one. Only God has the love. Africa number one. Come, baby come. Follow me. Kiyamata come to my dance floor. Follow me. Follow me go. Kiyamata come to my dance floor. Pamparobo, yabo. Well, I want you close. I will never let you go. Well, I want you close. I will never do you wrong. Well, I want you close. I will never let you go. Cause you always make me happy. I will always be with you. Cinderella, my Cinderella. Baby, so eto. Cinderella, my Cinderella. Baby, Rihanna. When I look into your eyes, I see love in your eyes. When I look into your face, I see joy in your face. When I look into your eyes, I see love in your eyes. So my love, number one. Only God that's love. Your mother born you well. Baby come. My love, number one. Nǹkan oníkan díẹ̀ tó nínú ohun olóhùn bébì tí ó pé ra ó ní láti fẹ́ ìfẹ́ lẹ́yìn ẹ̀dá má ṣẹ̀rù mi dẹ̀rù ẹlẹ́rù má má sọ̀nà mi dọ̀nà ọlọ́nà kọ́ mi mọ̀ ọ́ ṣe kémi má ṣiṣẹ́ ò láyé. Nǹkan oníkan díẹ̀ ti tó nínú ohun olóhùn bébì tí ó pé ra afẹ́yìnfẹ́lẹ́ yìí ẹja má ṣẹ̀rù mi dẹ̀rù ẹlẹ́rù má sọ̀nà mi dọ̀nà ọlọ́nà yìí kọ́ mi mọ̀ ọ́ ṣe kí má ṣiṣẹ́ o. Dàsún ní kọ́kọ́ fi kéèyàn bẹ̀rẹ̀ ọkọ̀ ìwà kẹrin dàsún ni pé mo wá gbé ọkọ̀ sójú ọ̀nà tó wá bọ́ sórí ìjọ púpọ̀ ọkọ̀ tí mo ti wọ̀ ọkọ̀ látẹ́ẹ̀tì mọ́ mi lọ́wọ́ ní tí yóò ṣe jẹ́ kí n lọ́kọ̀ tó bọ́ sórí ọkọ̀ láti ọmọ ìyá ọ̀rọ̀ tó sọ ni ọ̀pọ̀lọpọ̀ ní ìbáṣe aláwárí náà ṣe é gbọ́ ọpọlọ tó ní ìfàṣẹ ilẹ̀ ń ṣe òwò ìpínlẹ̀ lọ́kùn géètì tó bá ń lọ. Afẹ́yìnfẹ́lẹ́ yìí ẹja ṣẹ̀rù mi dẹ̀rù ẹlẹ́rù jọ̀wọ́ má sọ̀nà mi dẹ̀rù ẹlẹ́rù má sọ̀nà mi dọ̀nà ọlọ́nà mọ̀ ṣe kọ́ mi má ṣiṣẹ́ ò láyé. Kí à ń sá o má má po mẹ́ni tó kú ọwọ́ tó bá dilẹ̀ dẹ́dẹ́dẹ́dẹ́ ṣóhun ni rọrẹ́ ń sọ. Tó bá tutù mí ní àtàlọ́ àṣebẹ̀. Èmi ni mo ṣe. Mi pè lásàárọ̀ tí mo ti jáde ìyàwó mi wá sí kíchìnì àtọ̀. Wọ́n wá sàlẹ̀ ìgbà tó bá sàlẹ̀ wọ́n fún mi lówó wọ́n dẹ̀ sọ nǹkan tí mo máa rà pé kí n ṣe ẹ̀fọ́ àti pé kí n gúnyán. Ok, ṣé oúnjẹ mi ti ready nsẹ̀? No, ma ready in the next 30 minutes. Ok. Okay. Ọ̀tọ̀ nínú ẹbí tí ó fẹ́ ra afẹ́yìnfẹ́lẹ́ yìí ẹja ṣẹ̀rù mi dẹ̀rù ẹlẹ́rù jọ̀wọ́ má sọ̀nà mi dọ̀nà ẹlẹ́rù má sọ̀nà mi dọ̀nà ọlọ́nà mọ̀ ṣe kọ́ mi má ṣiṣẹ́ ò láyé. Kí à ń sá o má má po mẹ́ni tó kú. But I told you now. So ojú kò sí látàárọ̀ ṣe wọ́n fi mi sílẹ̀ kó máa sọ oúnjẹ fún mi. Mo sọ fún ẹ pé oúnjẹ gangan ẹ̀gúsí àti ìyàn ẹ̀ pé ìwọ ni kò ṣe fún mi.
wà lọ gbé fún Yẹ́misí kí Yẹ́misí wà lọ sóúnjẹ òkú mi látàárọ̀. Mo kí ló ń grumble fún báyìí torí Ọlọ́run kí ni ìyàtọ̀ tó wà nínú pé kí Yẹ́misí sóúnjẹ àti pé kẹ́mi sè the most important thing ni pé kí oúnjẹ ti taste good. ìyàtọ̀ wà bẹ́ẹ̀ very clear difference ló wà nù ẹ̀ oúnjẹ tí ìyàwó mi sè yàtọ̀ sí oúnjẹ tí ọmọ ọ̀dọ̀ sè. I want your food not somebody else's food. But kí ló tó wà considerate by torí Ọlọ́run mo máa lọ sí ibi iṣẹ́ láti Monday to Friday Saturday and Sunday tí mo tún ní láti rest oúnjẹ ló wọ́n máa pariwo. That is what a good and responsible wife should do. Take care of the husband and your home. So omi ń pé mi ò ṣe good wife nsìn. Mi ò kí ń take care àbí. Not in all aspects, especially the food aspect. Oh, ṣe ọkàn fún mi. Kí la gbá Yẹ́misí fún nínú ilé yìí? Kí la gbá Yẹ́misí fún nínú ilé yìí? Mo ní pé kí la gbá Yẹ́misí fún nínú ilé yìí? Kíbi torí pé kó lè máa help mi ni. Nígbà tó bá rẹ̀ mi tí n bá ṣe wàhálà tí mo ṣe gbogbo àwọn nǹkan kó lè máa bá mi ṣe àwọn nǹkan kéékèèké nǹkan díẹ̀ kó bá mi so oúnjẹ kó bá mi tún lè ṣe kó bá mi tẹ́ bed. Ó lọ bí iṣẹ́ Monday to Friday mo understand yẹn fi yẹn lẹ̀ fún kó máa ṣe mi ò mind but Saturdays and Sundays ó yẹ kí oògùn wọn máa tún jẹ fún mi fúnra ẹ̀ nìyẹn. That's what I'm asking for. Fẹ́mi, you're complaining too much and complain there ti ń pọ̀ jù ó ti ń dàbí nǹkan mi ó ti ń dàbí ẹni pé nǹkan mi ń ṣẹlẹ̀ gangan. I will not stop. I won't stop complaining until you start cooking for me. Bololo. Alájà wọn ń gbá gùrù mọ́ alọ̀gbọ̀lọ́ wọn dẹrù bá ń dé àwọn jàǹkì tó ń ṣe bẹ̀rẹ̀ àwọn èkó tó ń ṣe bẹ̀rẹ̀ àbídé ọ̀sán máa ń wọrí ọ̀. oúnjẹ tẹ́tẹ́ ni. títí nínú mi ń dùn oúnjẹ náà ni mò ń retí. gbẹ̀ngà kọ́. ó wà ní yàrá ó wà ní yàrá ṣé mo fẹ́ gbé fún. tó bá gbádùn ẹ̀ jẹ́ kí n mọ̀. máa jẹ́ òun kó o gbé lọ́dẹ. If you put the stop, you will share. What do you miss? I'm going to miss it today, no. Miss it. No, Jerry, if you miss it. You see what Alale? Ale Joe. Ale, of course. Ẹ ṣe bọ́dọ̀ ẹni mo sùn lálẹ́ àná. Ó gbàgbé ta ná, àná ti lọ ìní ló kàn. Ìní gangan ni kókó. Àná ti. Irọ́. O lè fẹ́ sọ dá assignment, o fẹ́ sọ díṣẹ́. Mo tó bá possible fún mo lè tiẹ̀ mọ́lẹ̀ kó má rọrùn rárá. Mi ní jẹ́ kó jáde. Àárọ̀ ọ̀sán adé máa kọ́ máa nílẹ̀. Kúkú ha nígbà náà. Táyé bá yọ. Mi ní afọ́dà ti ṣí ẹ̀mí ìyẹn gẹ́gẹ́ ní kọ̀ọ̀kan fọwọ́ kẹ́ ara. Ó jẹ́ mi lẹ́gbẹ̀ẹ́ nígbà ní. Lọ́jà mi sílẹ̀. Èmi mi. Bàbá lálẹ́. Madame ma kígbe ma. Dibẹ́ẹ̀dì mo bẹ́ẹ̀. Lọ́jà rẹ̀ dibẹ́ẹ̀dì mo bẹ́ẹ̀. Yé! Hey, baby. Dale mi láti. Ó sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé ìwọ gan ń bèrè lọ́wọ́ mi. Ọ̀bọ̀ ìwọ ló máa ń bèrè lọ́wọ́ mi jù. Ìwọ ló máa ń bèrè jù, ó máa ń bèrè. Bébì, tó bá ṣe 1, 2, 3, 4, 5, ó tún ìfẹ́ sí, ẹ dáadáa. I never get tired of you. Bó ṣe dùn ní, ká ní kò dùn ní, mi ò ní bèrè. Bí mi náà ṣe jù sí ẹ̀rọ ń dá mi lóbi kan sí mọ̀ pé kí ni ẹ̀ náà dùn. Ọ̀bọ̀ Káyọ̀ ti rí kúrò yàrá. Mi rò pé mo lè rí obìnrin kan láyé mi tó máa tó báyìí. I love you too.
I feel like jumping into the sofa. Jump now. Who's holding you? You are not serious. But I didn't tell you come no lady but can you boy there want to but say what try me there. Oh yes, support. I just came now watch. What's up with you? Oh man, got to move by yourself. Wow. Mo notice pé every weekend ni àti Uncle Femi máa ń jà lórí ọ̀rọ̀ àdánù. Kí ló ṣẹlẹ̀? Me understand. Me and Toko, we were happy together. We are happy together. But okay, Edro. Kí ló fà tẹ́ pé every weekend le máa ń jà lórí. He wants to eat your food. Why are you not cooking for him? But kí ni Yẹ́misí wà nílé ìfún? Kí la gbà fún? Ọmọ ọ̀dọ̀ yín ni Yẹ́misí, you know. For the past 5 years, dáná fọ́kọ yín, Yẹ́misí this, Yẹ́misí that. Like, I don't get it. Ó dàbí pé oúnjẹ tèmi fún alára mi, ó ń wù ọ́ náà jẹ. Ó fẹ́ kí n so oúnjẹ fún ẹ, but kò lè work. Yẹ́misí is in the house. Tẹ́bí bá ń pa ẹ́ sọ fún kó so oúnjẹ fún ẹ. Tàbí kí wọ́n gan bọ́ sí kitchen kó so oúnjẹ. Ṣé bọ̀bọ̀ tó ń train wa yẹn sọ fún ẹ fún bọ́ọ̀lù ẹ̀? Nígbà wo gangan ló ń padà nù? Weekend. Ó bẹ́tà. Weekend. Kò pẹ́ náà. So, nǹkan tí mo sọ ò lé sí àbí? Ó le. Ó le. Ṣebí obìnrin lele, very hardworking. Gbogbo ìgbà ló máa wà happy. She cooks well, cleans the house regularly. Irú ọmọ yìí ló yẹ kí òun fi tọrọ lọ́wọ́ Ọlọ́run gẹ́gẹ́ bí ìyàwó. She's just a complete woman. Gbogbo nǹkan ló ní lára. Báwo ni yàrá máa jẹ́ ọ̀rẹ́? Madam Lọ. Wọ́n ti lọ sí gym náà. Oh, Sunday. I'm going to go to the gym to talk. Báwo. Ẹ kú gym. Ẹ wò, àǹtí mi ti like gym jù. Mo láti force wọn pé ká máa bọ̀ nílé ni. She likes exercise too. Anyways, ẹ jẹ́ kí mi lọ freshen up fún church. I need to look sexy for you. For me? Yeah. Ojimo. You're always sexy to me. Always. No, me too. She says 10 tell her. I'm not doing 14. Look at me. Too big. You got to. I told her to church. Okay. No. Fẹ́ jóúnjẹ ẹlẹ́ ni. Ó ti pẹ́ díẹ̀ now. Kó bá mi ṣe ọbẹ̀ irú tó bá ń ṣe sórí rice ẹ̀ ó dín dáadáa. Ó níyàn lè possible láàárọ̀ yìí. Ó gbé tí n bá ti lọ sí gym báyìí. Ó mà dàbí ní pé wọ́n bo irin mọ́ gbogbo egungun mi ni. Má ní láti wọlé nsìn kí n freshen up, get ready for church and do other things. But ó lè sáré sí rice at least. Bíbí jẹ́ kí Yẹ́misí sí oúnjẹ fún ẹ. Girl. It's not much everything. Èmi nìkan tán. Ọkọ mi, ó máa fẹ́. Ìwọ náà jẹun ọmọ. Lágbọ́n náà lójú ẹ̀mí báyìí wàá dirun àdìgbà báyìí láṣẹ Èdùmàrè. Ìjọba báwo wà níbẹ̀? Mami, ibi tí mo ti ń ṣiṣẹ́ ń sìn. Àwọn pípù yìí lówó lọ́wọ́. Ní owó gidi. Mami, bí mo ṣe ń sọ mi ò lè ṣe. In fact, wọ́n ń gbé nínú owó, wọ́n wẹ̀ nínú owó. In fact, tó bá jí báyìí owó ló ń tẹ́. Àwọn pípù yìí ní owó lọ́wọ́ mami. Ajé sọ̀kalẹ̀ sí ilé wọn báyìí gbá. Ní owó tó ń dẹ́rù bò sí ni. Àwọn owó tó jẹ́ pé in fact nínú owó ló ti ń jí. Nínú owó ló ń tó bá jí báyìí owó ló ń tẹ̀ mọ́lẹ̀. Tẹ́ bá rí ilé wọn. Ilé yẹn tóbi débi pé ó tó wá lọ rẹ́rẹ́ báyìí náà. Ilé tó tóbi gidi gan. Ṣé rí àwọn yàrá tí wọ́n ti pa tí ò sí yan kankan tó yé mi pé àwọn pípì yín wé sí yàrá wọn dẹ̀ ní tẹ́nàntì àwọn nìkan ló ń dágbé bẹ̀. Wọ́n kàn sí yàrá pàdé èmi ìyàwó pẹ̀lú ọkọ ẹ̀ pẹ̀lú dráìbà ó tán. Kí ni ìyàwó ń ṣe? Oníṣẹ́ kankan tó ń ṣe àtúnṣe rí màmí ibi tí màá yẹ kẹyàwó ẹ̀ dé ibi tó kẹ́dé kó kàn jí láàárọ̀
kó wẹ̀ kó mú kọ́kọ́rọ́ báyìí kó dẹ̀ wọ inú mọ́tò kó lọ bí iṣẹ́ tó bá ti dé báyìí kó dẹ̀ tún wá ó sùn nìyẹn. kò ń sóúnjẹ. sóúnjẹ kò ń sóúnjẹ kò ń fọṣọ kò ń gbálẹ̀ kò ń ṣe kankan ọkọ ẹ kẹ báyìí ni ló ń kẹ bí ẹni ló ń kẹ bí ẹni ló ń kẹ bí ẹni náà. mà jẹ́ kọ́mọ mi náà rí bí irinṣẹ́ rù sí báyìí Ọlọ́run ṣàánú mi. ṣé rí àwọn owó kan wọ owó tó ń dẹ́rù bò ṣì. àmọ́ bí mo ṣe ń sọ fún mi mo ti fojú fíìlì ẹ̀ pé owó yẹn ti yarọ. owó yẹn pọ̀ àní tí bá wà nílé yẹn tí bá bọ́ta pé bí àwọn fún aṣaṣọ àbí bí àwọn kọ́ báyìí òun yẹn lè ṣe wá. bàbá ta ni ṣẹ́wù yìí tá bàbá ta ni ṣẹ́wù owó là ń sọ ọ́ ládàá lára ìwọ gan ti yàtọ̀ mo ní báwo ẹ̀yẹ̀ ń jáde ó pupa wá ní. èsì yẹn ṣàprápra báyìí. ó ṣàprápra. ẹlẹ́dàá mi mama gbàgbé mi náà ẹlẹ́dàá mi mama sun o. ọkọ mi. kò sẹ́ni bọ̀dì nǹkan tó bá wù mí ni mo lè jẹ tó bá wù mí mo lè kó ẹran mẹ́fà sáwò wọn ń wojú wọn ń gbèdè kò sí nǹkan tí mo fẹ́ tí wọ́n kì í fún mi. ọkọ yẹn wá nice. wọ́n mi ọkọ ẹ̀ nice. ọmọkùnrin yẹn ṣe èèyàn yàtọ̀ sí owó oṣù mi báyìí kò sí àárọ̀ ọjọ́ máa ń wó mọ́ mi lọ́wọ́ báyìí àárọ̀ mọ́ mi lọ́wọ́. bó ṣe rí ẹ tó ń ṣàánú ẹ yìí inú àmọ́ aráàlú gbà kó ní lọ́kàn bá kó tó rí kan o kó rí mi ẹlẹ́dàá mi ṣàánú ọmọ mi náà jẹ́ kó rí bí ayọ̀ ṣẹ́rù sí i lágbára Ọlọ́run lágbára ẹlẹ́dàá mi inú àádùn ayọ̀ àkún ohun tó jẹ́ ètò ẹ̀ báyìí Olúwa bá mi gbà fún ẹ wọn ò ní fi rí ẹ ṣàpínlẹ̀ ẹ̀tọ́ tiẹ̀ báyìí ibikíbi tó bá wà kódà bó jẹ́nu léyìn náà ló bá wà Ọlọ́run máa gbà fún ẹ láìpẹ́ láì jìnnà pàápàá ní bó ṣe ń sọ ìyá àwọn màláìkà ti gbọ́ o àwọn ogun ọ̀run ti gbọ́ o ẹ ń wò mí báyìí o ẹ má jẹ́ ń jìyà kú o ẹ ṣàánú lórí ọmọ mi o orí mi àjíkẹ́ ẹ ṣàánú mi o ọmọ ọlọ́mọdé àjíyọ. ṣẹlẹ̀ lè tí mo kọ́ fún yín kékeré ni ṣẹlẹ̀ tí bá máa fi gbowó oṣù mi ní oṣù ìparí oṣù pẹ̀lú gbóhùn tán fún mi ṣẹlẹ̀ àwọn ọjà yín tó ti tán gbogbo ẹni bàbá yín tó pọ̀. ṣọ́ọ̀bù ló tiẹ̀ máa gbà fún mi. àní. ṣọ́ọ̀bù ló máa gbà fún mi ní pàtẹ́mọ́ ọyún bisikíìtì gbogbo ìta ń ta iná ti jẹ́ tán èyí tẹ̀mí gan jẹ́ ń bẹ̀ bébí bá ń pa mí lọ́sàn-án máa ti jẹ́ bí ọlọ́mọdé àjíyà ṣé bọ́ nìran mẹ́ta òun tó ṣì ní bí bàbá ò bá lówó lọ́wọ́ ìyá láti ní àbí kọ́mọ ní nígbà tó wá sí bàbá yìí ńkọ́ ebi tí ìyá ò bá ní ó yẹ kọ́mọ ní ni àǹfààní ládẹ̀ ló sílẹ̀ yìí àtìgbà tọ́mọ etí mú ròyìn wá fún mi ọkàn mi ò balẹ̀ mọ́ kọ́mọ máa gbélé ọlá jọ̀ràn kọ́mọ máa kó wà kó má ní làákàyè kó má gbọ́n títí ọmọ tí ò fojú balẹ̀ pé ayé ta wà yín sí ayé ìjà àgbà ni. wọ́n gbé lọ fún yẹ ẹ sọ pé ó ń ké ó fẹ́ jẹun gbé lọ ó yá pẹ̀lẹ́ Paulina pẹ̀lẹ́ ọkọ mi kò ní kékeré gbọ́rọ̀ ọmọ tó lọ́mọ kékeré ó máa rojọ́ tó bá dàgbà ẹ wo tèmi wà lára mi. tìbí sọ pé ibi tó mọ mi ti gbé nílàkàyè tó gbọ́n ni tí bá máa ṣe sọmọkùnrin yẹn ó tún sọ fún mi ló ń fún òun lówó yàtọ̀ sí owó oṣù òun ẹgẹ́ ju ọmọkùnrin yẹn náà ó ń gbé súnmọ́ díẹ̀díẹ̀ ni tá bá wò dáadáa ọlọ́mọ jẹ́ kó lu ẹ̀kú sílùú yà ọlọ́mọ jẹ́ ká kú sínú mo ṣe òun nìyẹn igbá ló ti tán yẹn wọ́n bẹ̀rẹ̀ bisikíìtì 5 naira mo ṣe wà nísìnyí kò sí tó ní tèmi gan jẹ́ ń bẹ̀ ló ń jó òun níbi kàmá náà ń panu ebi ń pa wá à ń fi stáì panu àti jẹ gbogbo bisikíìtì tán àti jẹ gbárùn má jẹ́ kéèyàn jìyà ẹ wo má wá wọ̀rọ̀ kọfí ṣàdání o bọ́mọ mi ò bá gbọ́n ó yẹ kémi lo panaṣáàpù nítorí èèyàn bá bọ́ sílé ọlá lolú ẹ̀ náà fẹ̀yìntì lálóhùn jẹun ọmọ mi gbọ́dọ̀ jókòó báyìí mo láti wá àtúnṣe sọ̀rọ̀ ayé mi mo láti wá. má bá mi dán nǹkan tó bá mi dánwò lẹ́nu yẹn mọ́ àbọ̀ kí ló tó máa lọ fẹ́ tọ́ mi súnmọ́ mi kí ló tó máa ní issues nínú ilé tó yẹ kó máa lọ sọ fárá àta. kí alára àta ṣé mọ́mí alára àta ń sìn mí sọ fárá àta mọ́mí ẹni mo ti sọ fún. oh mọ́mí ò ń ṣara àta how many times èmi àti ẹ ti jọ ní issue nínú ilé yìí tẹ́mi lọ sọ fáwọn èèyàn ń ta. dúnà how many times lèmi àti ẹ náà ti ní misunderstanding tẹ́mi náà lọ sọ fárá àta but ilé yàtọ̀ báwo ni ìyàwó ṣe máa wà létí oníṣòwò fọkọ for the past 5 years for what iṣẹ́ ẹnìkan náà ló máa ń rò ẹlòmíràn máa sún jẹ fún mi ìwọ tó mú jẹ fẹ́ kó máa sún jẹ fún mi òun sún jẹ fún mi wà ní ti máa sọ. ó kí ló tẹ̀yìn ọkùnrin náà tẹnu mọ́ báyìí torí Ọlọ́run ṣé bí kò ṣáà ti jẹun ni Yẹmísí dẹ̀ wà nulẹ̀ tó lè so oúnjẹ fún ẹ kí ló tó wá ń ro ẹjọ́ kí ló tó ń sọ̀rọ̀ kí ló tó ń fẹjọ́ mi sùn káàkiri torí oúnjẹ
each time tábàdẹ̀ ti ní wàhálà báyìí àbí ti ní issue kojú nǹkan méjì lọ torí oúnjẹ yìí náà ni ṣó fi ṣe é ni kí ló dé o fẹ́ sọ mí di caterer. Yẹ́misí ó ṣe ó lè bá mi kí ẹ tẹ̀jà tútù. Maria ní farmers market. Ok, wá mi ṣe ìmọ̀ọ́yọ̀ pẹ̀lú ìrẹsì ṣe máa fún ẹ lówó tó bá ti ṣe tán. Ok, Maria other ingredients náà rà ń bẹ. Ẹ̀rẹ́ tiẹ̀ ṣáà máa ṣe bí ṣe tiẹ̀. Má bínú torí Ọlọ́run àwọn èèyàn pọ̀ nínú lẹ́yìn síbẹ̀ kí wọ́n mọ̀ rí yín mo fi ní kí n wá mọ fún yín ní kíní rè. báwo la ṣe á fẹ́ lélẹ̀. kò lè ṣùgbọ́n kẹ́ ẹ tó lò ó ẹ kọ́kọ́ lọ wẹ̀ yín ò níta gbangba. ìta gbangba nílé ìwẹ̀ nílé wa. ẹ nílé ìwẹ̀ ẹ mélòó lẹ́ ń wẹ̀ ń bẹ̀. àpò gbogbo lẹ́nu. yín ò lè ṣiṣẹ́ tómi tí yín bá bómi tí wọ́n lá omi tí wọ́n lè bá ń ta fẹ́ ṣe yìí jẹ́. kí la máa ṣe. ẹ ní láti wẹ̀ ni láti wẹ̀ ni níta gbangba láago kan ẹ mọ̀ yàn kankan o ẹ sì mọ̀ jẹ́ kó mi ó gbẹ mọ́ ẹ la gómìnà bá ti gbẹ mọ́ ẹ la lẹ́wàá mọ́ ó sì ní gbólóhùn ẹ wàá máa wú tẹ̀lé mi báyìí bẹ́ẹ̀ ṣe máa wúre ẹ lè rí gbìn. a ní ìlà pọ̀. ìtìlẹ̀ ti ṣúbà yà àdè rí ìgbìmọ̀ yìí. ṣé káwá rán mọ ni àbí kò. ẹ̀yin tó bá ṣe máa lò náà. tẹ bá wà ti rí gbẹ̀hùn ẹ fọ́ láti dì ẹ jẹ́ kó mi rí o so sí òkè òun tómi ẹ bá ti so sí ẹ wàá po kọ̀ mọ́ yín gbogbo tẹ bá fẹ́ kó ṣẹlẹ̀ sí ẹ sọ sí lẹ́yìn ìgbà tẹ bá wá ṣe bá ń tán tẹ sọ tẹ fẹ́ tán orí ìgbín gangan bí ó pinnu ẹ wàá fi ra ẹ fi dénú ìyìn ni ẹ fi kòkò dé wọn mọ́lẹ̀ gidigidi. ọmọ kó tó gbà lọ́wọ́ mi ó ní bó ṣe jẹ́ o. mọ́mí. ní ìgbọ́dọ̀ sọ kán mi o kí ni yóò gbọ́dọ̀ máa yìí rí bí mo ṣe fẹ́ o. ìgbowó lọ́wọ́ yín iṣẹ́ Russia lẹ́ ń wò iṣẹ́ Germany ni àti mo máa ń ṣe fún òyìnbó àwọn ará lẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe jẹ́ sí mi ẹ̀yin náà ń ṣe èèyàn bẹ́ẹ̀ lọ́jà ń ṣiṣẹ́ ìfún yín. kò dà bó bá ṣe jẹ́. Sàbí mo ṣe ní ẹ̀sà akọ ọ̀gbìn tó pinnu ẹ wá hàn bẹ́ẹ̀ bá ti wá. kò ṣe bó bá ṣe wá jẹ́ ẹ̀jẹ̀ mọ̀ ẹ̀jẹ̀ iná mọ̀ iná mọ̀. Well, what's the reason here? To help me. Just let me know be right now. What's the information? We should why firstly. We should wear second wife. Lájé. O lè fẹ́ àwọn kankan lẹ́bi mi ò lè ṣe olórogún láyé. Kò sí wàhálà tó bá ti lè ṣe olórogún. Kò rẹ́dí àti divorce náà kó máa lọ títí ẹ̀ jẹ́jẹ́. Torí bó ṣe wà yẹn ọmọ dáadáa ni ìyàwó gidi. Ọmọbìnrin tó pé torí ẹ̀dẹ̀ pé dáadáa tó mọ̀ tọ́jú ọkọ nínú yàrá ó mọ̀ tọ́jú ọkọ ní kitchen ó mọ̀ tọ́jú ọkọ nínú sitting room ó mọ̀ everything ó smart orí ẹ̀ pé gan nǹkan bẹ́ẹ̀ pé nǹkan tó ń pè bẹ́ẹ̀ nìyẹn. èmi ní kò bẹ̀ mi ò pé àbí èmi ní kò bẹ̀ mi ò pé can't believe you can do this to me Fẹ́mi. I cannot believe that I can do that to you. Ìwọ dẹ̀ ṣe fẹ́ mi o ṣe fẹ́ mi for 5 years o lè ṣe oúnjẹ fún mi o ṣe ọbẹ̀ fún mi for 5 years. Wọ́n allow Yẹ́misí tó pè lọ́mọdọ̀ pé kó máa assist ẹ in marital things tó jẹ́ kó jẹ́ duties ti tiẹ̀ nísìnyí ó fẹ́ take over finally náà kò sọ̀rọ̀ tó rọrùn náà bí máa fẹ́ kò lè sí wọn tó lè ṣe sí there is nothing you can do about it. ọkùnrin ọmọ lọ́rùn ọmọ ọ̀dọ̀ lásán ọmọ ọ̀dọ̀ ló kì wọlé. Kí lè sẹ́ tí kò ṣe yàn and for your information then correct ẹ̀ ní òkè mọ́lẹ̀ ọ̀rọ̀ bá báyìí àjọ sọ nítorí ìlú gbà so second wife ní ẹtí wà tẹ́lẹ̀ ọ̀pọ̀ sọ ara rẹ̀. Sorry. That's from today. I stop being your wife. Fine. I stop being your wife. Fine.
fine by me. Fine by me. Ìjọ ló máa prepare letter wa. A divorce o. Ṣẹ̀ṣẹ̀ jalè má dalé o. O ṣòro madam yẹn. Mo lọ ṣe fẹ́ nìyẹn. Mo lè kó ká ìmì àti ẹ̀. Ṣé bí ṣe káwa ẹ̀ sí yẹn? Ayé ẹ̀ tí wà lọ́tọ̀ nìyẹn. Ó lè ti mọ̀ pé èmi àti ẹ̀ ní nǹkan papọ̀. Tó ti yẹ bọ́lọ̀ ṣe kọ́ nìyẹn. Nísìnyí báyìí kò sí ọ̀rọ̀ hide and seek kankan mọ́. A máa ṣe bó ṣe yẹ ká ṣe. Òun á dẹ̀ sí àwọn aláyé ẹ̀. Àmọ́ mo rò pé o realize pé torí àwọn promises tó ṣe fún mi mo ló yẹ kí n máa ṣe nǹkan tí mo ṣe. Mo mọ̀ ṣùgbọ́n ara promises náà mo ti ń fulfill. Ìbẹ̀rẹ̀ náà lè gbogbo ẹni máa fulfill pátápátá. So báwo wá ni gbígbé pọ̀ wá báyìí? Ẹ wo jẹ́ sọ fún mi lọ fẹ́ ṣorí bó ṣe wà yẹn sí níyàwó mi yẹn tẹ́lẹ̀ ó ti di ayálégbé àwa méjì ní landlord ó ti mọ̀ pé ibi tó wà lélẹ̀ ibi tó wọ́ wà lélẹ̀ ibi tẹ́sẹ̀ wà lélẹ̀ ó ti yé dáadáa àwọn máa tì àwọn máa sìn títí débi pé wọ́n á kàn pay off mi mo divorce ẹni ẹ̀ wọ́n á assume the real post ọ̀rọ̀. Tó bá ṣe fi dá ìmí ni gbígbé kó wá bí tó máa gbé kó kókó mi báyìí tèmi tó la kó tiẹ̀ kó get out mo fẹ́ bá gbé. Bí ìfẹ́ ni bí ìfẹ́ ni wàá ṣe bẹ́ẹ̀. Wọlé kalẹ̀ o. Ẹni wájú ọ̀gá, ọ̀gá ẹni wájú. Ẹni wájú. Gbẹ̀ngà ṣàlàyé fún mi báwo lọ̀gá gan ṣe fẹ́ fìlì nígbà tí wọ́n bá mọ̀ pé ìwà àti Yẹ́misí jọ ń ṣe wọléwọ̀de tẹ́lẹ̀ lọ́mọ tí ò lè mọ yọwọ́ yàrá ẹ̀ lálaalẹ́.
That's a great idea. Ọ̀rọ̀ láwa náà ọ̀rọ̀ tó sọ. Honestly, mo borí ẹ pé báyìí tẹ́lẹ̀. Ó lọ́pọlọ. Orin dìmú. Borí ẹ. Sorry sir. Mo ní kí n wá drop key sir. Kí n rán ilé tí bẹ́ẹ̀ ní fídíò tí mo ní mò ń lọ sá. Fẹ́ drop car key kí n tètè máa lọ. Wá nítorí pé ó fẹ́ lọ sí fídíò àbí ibo sọ pé ó fẹ́ lọ ló ṣe já wọlé without ó tiẹ̀ kan lẹ̀kùn ó dóka sọ fẹ́ pé kò kọ́ mi o kò just barging like that. Ṣé kó sì ò sọ fẹ́ pé ó yẹ kó kan lẹ̀kùn ni kò lè dóka sọ fẹ́ pé kò wọlé tó bá wọlé tó bá rí nǹkan tó yẹ kó rí nǹkan. Ẹ má bínú ma. Drop kọ́kọ́rọ́. Then má gbàgbé ọ̀la o 11 a.m. Oh, that's true. All right, sir. Ó dára, sir. Wọ́n bí báyìí. Fẹ́mi. Ṣọ̀pẹ́ kò sí máa ń kọ̀ǹpé mi. Bọ̀bọ́ yìí rí mi fínà. Ìgbà tó rí àwọn méjì lórí ìjókòó, wọ́n fẹ́ kí ẹnìkan wá dá gbé ó dàrọ́ sà kó lè kí èmi ni. We don't respect. Ẹ má bínú. Ó dára. Kí ló sọ ń sìn? Fi màá sí, ó dàrọ́ mà, jẹ́ kí màá yẹn jẹ́ kó nípọn dáadáa. Ẹ má bínú. Ó dára. Ma. Dọ̀bálẹ̀ kò sọ. Yes! Ṣé o lè sọ ní o lè dọ̀bálẹ̀ fún mi ni? Dọ̀bálẹ̀. Ó dára. Mo lọ àbí. Àbúrò ìgbéraga. Ó gbéraga jẹ́ ká change ẹ̀. Jẹ́ ká change ẹ̀. Ǹgbà yẹn wọ́n kọ́. Tí o bá tí mo ṣe ò dáa. Náà kó o náà máa respect mi, madam ẹni mo jẹ́ náà. Ó sì ẹ̀ tó gbọ́n gbẹ̀ngà àwọn nìkan ni mo ní problem pẹ̀lú. Lọ́dà gàá ẹ̀ tẹ̀ ṣe wà fún bẹ́ẹ̀. Ó yẹ ká change o. Rama. Lema. Ẹ má fi ròmù ṣe ra ilé ṣe madam. Sherry kẹrònú láti ní dọ́là àbíkẹ́ sọkún láti ní dọ́là kò ní kí nǹkan tó ṣẹlẹ̀ kó yí padà. Ó ti ṣẹlẹ̀ náà. Tó máa fẹ́ kẹ́kọ̀ọ́ gbọ́kàn ni. Yẹ́misí tí èmi ní bí àbúrò tèmi Olúwa ń dalẹ̀ mi rú. Gbogbo àpátápátá ló yà lẹ́nu. Until you because we didn't see it coming. I understand. I mean, if I can feel it, she don't only all you can to salvage the situation. Where do I start from? Ṣé nílé tí mo fi gbogbo energy mi gbogbo agbára mi I mean all my life láti tó wá ń crumble lójú mi. Ma ilé yín ó ti crumble ma. I'm sorry to say ocean crumble ni. So it is left for you to fight for what you want or you allow it be. Ṣé rí ó lé Ọlọ́run ní gbogbo ilé kó lọ onílé ni ò ní gbà fún. Ma you can still do something about it. There's nothing I can do. Madam, calm down. Please be calm. Be calm. Things will sort itself. But she will so talk of him. Deba ni binu, you know, the fault not to one later. Sincerely, I know what she did when Dodo and you're a very busy woman. Saturday and Sunday because the man right but you should be able to strike a balance between your career and your home. Because can you learn me at or go bury too much? One more Saturday because they married one get that not throughout the week now. The Saturday not the one get that 3 square meal. All he asks for is okay, that only 1 meal on Saturday, 1 meal on Sunday.
That's all he ever asked of you. So, you know, I mean, it shouldn't be all about career and busy. I mean, find time for your home. As a mother and as a wife, you should be able to strike a balance between your home and your career. I'm sounding like I'm lecturing you, but I have to tell you the truth now. I love my husband so much. I love my family. I want a What? How? Point of correction, your ex-wife. Ẹni tó bá wù mí ni mo lè gbé orí lé lẹ́sẹ̀. Ẹni tó bá tún mọ ẹsẹ̀ yìí gan-an náà ló máa fẹ́ kí orí ẹ̀ wà ńbẹ̀. Ó yá gbórí wá báyìí. Don't raise your hands. Come on, remove your head. God send you to in my house. In your house or our house. Ó ti bá pé lánàá lèmi àti ẹnu lẹ́yìn tí ó bá dẹ̀ sí orí kò lè sí ọrùn 50-50 dájọ́ ní ó ti yí ẹ. Wọ́n jọ bódìlé dáadáa aṣọ ti gbá. Àti gbọ́ ní ẹ̀kọ́ lẹ́rìí ẹ̀sẹ̀ ìyàwó mi gbọ́ ní ẹ̀kọ́. Ẹ̀sà ẹ má lọ wá o. Ẹ̀sà ẹ má lọ wá ara ẹ má lọ wá ara yẹn o. Ṣé bẹ́ẹ̀ ra wà ẹ ra wà bẹ́ẹ̀ ẹ ti súnmọ́ mi jẹ́ ti cross boundary o. Kò yé sà ẹ̀sà kò ní dákí disrespect yín o. Mo rà pọ́n ẹ̀jẹ̀ kí n rà pọ́n yín dalẹ́ báyẹn. Ṣé gbọ́ tẹ bá lọ wá wà ẹ gbàgbé sáà má lọ fapá jọ òjò ó wà lẹ́ gan o. Tẹ bá lọ wá bí òye kí wọ́n máa ná ibi máa lù ibi ẹ tó fẹ́ pa yín ni ṣé ni máa lù ibi aṣọ òfin máa tẹ́jú mọ́lẹ̀ bí footman máa wọ ilẹ̀ tuntun báyìí báṣọ ọ̀nù lẹ́ni ṣé ni máa tẹ́ ojú mọ́lẹ̀ báyìí bí footman ni máa lù ìdẹ́rẹ́ ọ̀tútù máa kọ yín ọ̀gá bíi ti bá wo Fẹ́mi lórúkọ ẹ̀ tó bá kọjá yẹ tó fà á nírun gbọ̀n. Fẹ́mi ṣọ́ọ̀rẹ́ èmi ṣe ó gbẹ̀mí lórúkọ yóò jẹ́ ṣe kí ni ṣe ń bẹ̀ ṣe mẹ́rin fẹ́ gbà lọ́nà ẹgbẹ́ kan ṣe tó mẹ́ta kápò yóò ju mi lọ ni ó jẹ́ family wa ni ajá ṣe mo fi mẹ́ certificate mi yẹn ni kò ní àtúnṣe ó dẹ̀ ṣe àpọ́nlé ló wà bẹ́ẹ̀ ọkọ̀ tó ní kó wá wò wọ́n lórí lọ́la rẹ̀ ṣe kí ṣe mi ò ránṣẹ́ ọ mi ò rán mi wáyé gan mi àpò ìjọ pé bíbí jẹ́ kó mọ̀ kókó tó ń jẹ́ kó dọ̀ mi jẹ́ kó mọ̀ pé jẹ́ pé mi ò kọ́ wà ìjà ó ti ń jẹ́ kó máa fi bẹ̀rẹ̀ pé òun tí wà ní power. kí n ṣe proper introduction. Abẹ́ta. Meet love of my life. Ọkọ mi ẹni bí ọkàn mi olówó orí mi ìdùnnú mi ayọ̀ mi. My God. Ó ti yé mi kò sí wàhálà ṣe bóun ló fún ẹ lágbára àbí ó fún ẹ lágbára èmi ṣáà mo employ ẹ sílé as a driver so mo sáàkẹ́ láti lè lọ get out of my house jáde. Congratulations darling. What? Kí ló ṣe ẹ ó yẹ sọ fún kọ́ wà lẹ́jẹ̀ rúru èmi ò lè gbéyàn máa wọ ẹni ọ̀tí wọ́n gbérú ẹ ó farabalẹ̀ gan. Thank you my dear. Thank you. You most welcome. Owó àmùsọ ni mo jáde kó lè mi. Ẹ máa tẹ́ o sorry ó máa tẹ́ o mo tún lo ẹ padà bọ̀ ó máa tẹ́ o mo tó mo sọ fún yín ó máa tẹ́ gidi gan ni o. Ẹ kó mọ̀ ó jẹ́ kó pa lọ́jọ́ proper introduction and meet love of my life. Ẹni bí ọkọ mi olówó orí mi adé orí mi ẹni tóbìnrin kò lọ́nà tó ń tẹ́ yóò jọkọ ẹni ayájálẹ̀ ẹni tí ò dé nílé ever break heart mi. Ẹ ò ní dá fún mi tí bá break heart èèyàn break heart rú ẹ tó bá mọ ìwúrà ni ó ń tà fún yín ó ń tà fáwọn àpá tí ò mọ́ lò tí ò mọ́ wúlò tó kọ́ lọ́gbé wo bébì mo dà mo ti sọ̀rọ̀ jù mo fẹ́ nídìí ẹ lókè. Ẹgbẹ́ mo wà lẹ́ẹ̀kan bébì mo àlàyé kò sáyé láàrin bí ìṣòro bí mi wọ́n bá jẹ́ kó lọ wá wà fún wa bó ṣe wà ní lásán ọ̀lọ́ dẹ̀ mọ́ a máa sáré bá ẹ̀ máa pupa. nǹkan oníkan díẹ̀ tó nínú ohun olóhùn bẹ́bí tí ó pé ra ó ní láti fẹ́ ìfẹ́ lẹ́yìn ẹ̀dá má ṣẹ̀rù mi dẹ̀rù ẹlẹ́rù má má sọ̀nà mi dọ̀nà ọlọ́nà kọ́ mi mọ̀ ọ́n ṣe
kémi má ṣiṣẹ́ ò láyé. Nǹkan nìkan díẹ̀ ti tó nínú ohun olóró. Bẹ́bí tí ó gbéra afẹ́yìnfẹ́lẹ́ yìí o. Ẹja má ṣẹ̀rù mi dẹrù ẹlẹ́rù. Má sọnà mi dọ̀nà ọlọ́nà yìí. Kọ́ mi mọ̀ ọ́ ṣe kí má ṣiṣẹ́ o. Bọ́mọdé bá gègé nígbó àgbà ni ó mọ bí tó máa wó sí. Ọlọ́gbọ́n àkíyèsára òmùgọ̀ àwòwá ṣákálá. Ìrírí ayé kò lè ti nípa. Ọgbọ́n ló fi ń kọ́ ní o. Tá a bá mọ orí délé ọ̀sán orí ẹ̀kọ́ fi wà fún mi. Kí ló ṣẹlẹ̀? Kí ló sùn? Kí ló yẹ kó máa sùn bẹ́ẹ̀ ni? Kí ló ṣẹlẹ̀? Àjọkẹ́ mi àti ìṣeré náà. Eré? Bẹ́ẹ̀ni. Ìtaṣe lánàá ńkọ́? Àná. Àná lọ́nà ìrọ̀ ìnílẹ̀ ní jẹ́ àná lánàá jẹ́. Àná ti lọ ìnílẹ̀ wa yìí. Wá èmi ò kí ń ṣe tèmi bẹ́ẹ̀ yẹn. Ara tèmi ò gbá gbogbo ìyà tó tó yẹn. Kéèyàn ṣe lánàá jẹ́ ká fúnra bí a week ká tó tún ṣe mí. Mo gbé. Àwọn aṣọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà. A week báwo? Wo bí mi ṣe máa ṣe tèmi nìyẹn tí o máa dẹ̀ ti bó ṣe jẹ́ pé èmi àti àjọ wà ń sìn wà á máa ronú pé èmi náà gbọ́dọ̀ satisfy mi. Àyè tèmi ó mọ̀ kí bó ṣe máa ṣe mo kàn ṣe bẹ́ẹ̀ lánàá ni. Méjì péré. One style adẹ lò lẹ́ẹ̀mejì yẹn with the same style. No tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí mi ṣe wà pẹ̀lú ìyàwó mi ti tẹ́lẹ̀ kó tó di pé ìwọ gbà pọ̀ ẹ̀. Ọwọ́ mẹ́rin ni máa ń ṣe. Àdè máa ń ṣe oríṣiríṣi style ni. Máa ṣe ọwọ́ ẹ̀yìn, ọwọ́ òkè, ọwọ́ ẹ̀gbẹ́, agbésẹ̀ sókè, scatter your leg gbé wọn máa ń ṣe. Ẹ̀mejì tó jẹ́ pé 3 hours ló lò. Ẹ̀mejì yẹn bàbá ṣe mẹ́rin. That means pé bí i 12 hours nìyẹn. Èmi ò ń ka hours mo fẹ́ àwọn kò máa ń ṣe lọ ni o. Má bínú èmi ò lára àyà sórí méjì tàṣe lánàá yẹn gan mi ò ṣerú ẹ̀rí gbogbo kíní yẹn ló ti ń kàn mí gbára mi báyìí àti tó mọ̀ kéèyàn ní body pain dé gbogbo ọwọ́ sàlẹ̀ I can't stand it jọ má bínú bí a tó bá di next week. No wo tẹ sọ kí n kò fẹ́ ṣòrí exercise tí o máa ṣe exercise nsẹ ẹ tí o bá sáré tẹ́lẹ̀ tó bá sáré gan ẹsẹ̀ á máa ró but tó bá ti continue àti máa ṣe exercise regularly ẹsẹ̀ ò ní ró mọ́. èmi ò ṣe exercise rẹ mi lára ìyá sí fẹ́mi leave me alone I want to sleep. Okay you know what bóyá kàkàn ṣe just ọwọ́ kan. ọwọ́ kan tó jẹ́ pé 1 hour ni tàbí 1 hour 30 minutes ara mi ò lè gbà mo máa collapse I can't. collapse. mo jẹ́ kí n promise lọ́la for now let me rest. mi ní lè sùn. omi gbóná gan ni mo fi wẹ̀ lálẹ́ ibi tí mo gbọ́ kí mi ò ṣe jàre sí mi sílẹ̀. mi ní lè sùn ni wọ́n á fi àjẹ mí ni. o ní lè sùn mo jẹ́ kí n máa lọ jẹ́ kí n kúkú bọ́ta kó lè sùn. mi ní lè sùn mo fẹ́ sùn normally mi ò lè fẹ̀yìn sùn máa ń dànù délẹ̀ níbọ̀ tó bá fi mí lẹ̀ bẹ́ẹ̀ nǹkan tó máa dúró lábẹ́ mi kò ní jẹ́ kí n lè fẹ̀yìn lè sùn dáadáa a máa gún bẹ́ẹ̀ ẹgbẹ́ ò ní tẹ́ mi lọ́rùn. mi ò ṣe ní ara mi ò gbà ó dá fara balẹ̀ bó ṣe wà yẹn bó ṣe kàn wá yẹn bó ṣe wà yẹn sí bàbá yẹn sọ ọkàn lọ́lẹ̀ lásán ìmọ̀ àkàn fàmàdé ṣe. Babe, it's morning. Wọ́n máa lọ sí gym. But Saturday and Sunday nìkan náà ló máa fi lè. Ìbọn máa lọ tẹ́lẹ̀ náà, wáyé tí wàá jẹ́ pé ìnáwó rẹ̀. Mi ò lọ gym kankan. Ṣé bí torí ẹni tí mo lọ ń ṣe náà tí mo feel pé okay, I want to go back to my normal size. Kí n tiẹ̀ padà sí size 10. Ṣé bí òun náà ló ti lọ báyìí mi sí yẹn? Let me just be. Okay, bye. You know what? O ní láti jẹ́ kẹ́nìkan bó ẹ̀ down. At least you need to keep your shape and your size for someone. You mean, wàá lọ gym. Get up! I will disturb you. Get up! Yeah, did you? Okay. Yeah. At least keep it.
Okay. Keep it. Mo lè ní kó ṣe press up. Táyé wá yọ. Mo ní kó ṣe 10 press up. Just go, man. Don't let him bring it down. You understand? Okay. Do you want to wash your face? You want to clean up? Okay. All right. Listen. Mami, you know. Down. Mami, Joe. Ìjọ ló máa ṣe ọbẹ̀ onírú yẹn fún mi. Ọbẹ̀ onírú tó máa àtàrà ìsìn yẹn. Ṣé ata tó ní irú tí àwọn pọ̀nmọ́ máa ń ká sínú ẹ̀ máa àti wá ká sínú ata. Ọlọ́mọ ìpínlẹ̀ ọdún máa padà oúnjẹ bá tèmi jẹ́. Ṣé o kìí bá ti rántí oúnjẹ ara mi máa ń gbọ̀n ni? Àgàgà ẹ̀gúsí yẹn irú eléyìí. Àbáwọn ẹ̀fọ́ ẹ̀ tó máa ń slice pọ̀nmọ́ sínú ẹ̀ tó máa ń dá inú pa lẹ́kùn tó máa ń dá sí pọ̀nmọ́ sínú yẹn ó máa ń lọ. Darling, olówó orí mi, ọkọ mi, sweetheart mi, kí ló fẹ́ jẹ tó bá ti wálé? As in lálẹ́ kí ló fẹ́ fún dinner? Ṣé o fẹ́ kí n bẹ́ẹ̀ gúnyán ni? Kò ṣe pádóyà mu kí n gúnyán, you know, bó ṣe máa ń láìkẹ́. Àbí ṣe fẹ́ kí n bẹ́ẹ̀ ṣe ìkọ́kọrẹ́ irú ọbẹ̀ wo, ọbẹ̀ ẹlẹ́ja ni, ọbẹ̀ ògúnfe ni? In fact, bí àkàtẹ̀ tí wàá kú nílẹ̀ Yorùbá gan ká wá gba Kàlàbá lọ kí bẹ́ẹ̀ ṣe ẹ̀dẹ́ka ẹ̀ kàn àbí groundnut soup. Èwo ló fẹ́ bẹ́ẹ̀ sọ fún ọmọ kébì mo jẹ́ sè èmi cook lè mi. Kí ló fẹ́? Wọ́n fi ìjọ sí wá sí gbà mí wàá lè kú kùkú náà ni. Àmì ni wọ́n ṣe gbé kùkú mi. Olówó orí mi, ìfẹ́ mi, àgùntàṣọ́ ló Oh my God, why? Ṣé tí mo ti dárúkọ àgùntàṣọ́ lò yẹn, ó mú rántí àwọn kankan. Ó máa wá lọ gùn tó aṣọ yẹn lò lókè. Mẹ́ẹ̀ káwọn táwọn arónú táwọn mísì o. Baby, kí ló ṣẹlẹ̀? Ó jẹ́mọ́ ni. In fact, literate lẹ́yìn people yìí. Ẹ ní table manners, ẹ kàn sọ ẹ̀kọ́ gbogbo tọ́ ẹnu yín báyìí ẹ tọ́tọ́tọ́ ẹ̀kọ́ traffic báyìí. Ṣé ẹ lè maintain lane yín ni? Ṣé bá ṣàṣì di máa kéde ẹ̀ ṣe dọ́dọ́dọ́ ti yín? Nítorí burúkú òṣì. You're a mad woman. You're a fool. Olè burúkú máa padà pa mí. You're a fool. Wọ́n ni fool. Mi ò lè stand yín. Ẹ jókòó síbẹ̀ kẹ́ jẹ́ bájẹ́ tó kẹ́ jẹ́ tébù. Ẹ jẹ́ oúnjẹ tí wàá náà mọ̀. Tébù lẹ̀ fún yín. Ẹ palẹ̀ mọ́. Bájẹ́ tó kẹ́ gbé tíà. Ajẹ́bòròrò. Kúta sóyọ́dà. Ajẹ́bòròrò. Kúta sódà. Ó máa parẹ́ àbí kò pa ìgbèrè fún mi. Fúlọ́pọ̀kọ̀t ọdẹ yìí ti fẹ́ lù pa. Fúlẹ̀ ṣe ọdẹ. Olórí burúkú nìkan ló lè jà ní. Fúlẹ̀ ṣe fúlọ́pọ̀kọ̀t. Ọdẹ. Bó ṣe ṣe. Fúlọ́pọ̀kọ̀t. Olùṣeéṣe. Kí ló bí yẹmi sí ewu ní pot in the living room? Who were we able to share yama which is oh my God. Oh, okay. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo lè dáná tán. Mo wá rí pé wọ́n ṣe fíìmù kan tí mo dẹ̀ like. Mo ṣe wo fíìmù yẹn lọ mo wá pé kí n kúkú fi òkò kan kí n fi pẹyẹ méjì. Wọ́n wá ní pé kí n kúkú gbé oúnjẹ wá ìgbà kí n máa jẹ. Wọ́n dẹ̀ ṣe tọ́sí máa pààkẹ́. Ṣẹ́wọ̀n wá ṣe tọ́sí máa pààkẹ́. God bó ṣe ń fò káàkiri nílé yìí. Ó dẹ̀ wọ́n mo hí ti ṣiṣẹ́ ní life mi tẹ̀fẹ́ máa rí rárá ni. Kí n gbogbo ilé náà. We should take every time Martin my day by every I want dirty me I'm so tidy. Why now? Why? Let me see. This is not good though. Fẹ́mi.
wo tó bá lẹ́mi sọ fẹ́ jẹ́ kí n sọ fún ẹ jẹ́ kí n sọ tọrọ fún ẹ ó nàgò ó nàgbà obìnrin mo tó máa nàgbà kí ló ṣẹlẹ̀ kí ló wà ń bẹ pé ókè mo fẹ́ jẹun rẹ̀ pé kí wọ́n ṣe pé àlejò wà mí báyìí kágbá àlejò wà tó bá mi báyìí ni kí ni ìrọ̀lẹ́ sí bó ṣe ṣẹ̀ṣẹ̀ jẹun tó sì pé bí ó ti pè mí jẹun tó sì kò tí tó 1 hour mo kàn sọ kí sọ́kọ̀ fíìmù ìkìlẹ̀ palẹ̀ mọ́ ẹ̀ is that too bad in my own house. ṣùgbọ́n kí ló tó dress by tó rúṣọ máa ní tó ṣe gbára lẹ̀ tó jókòó sí living room. wọ́n tún jẹ́ ni pé látàwọn tí mo ti jí mi ò lọ sí anywhere from bedroom kitchen to living room ni wọ́n rò pé kí n má máa waste aṣọ ó ṣe pé kí n kàn ró ilé ìmọ̀ọ́yà sí pé mi ò jáde lọ sí anywhere kí n kàn reserve aṣọ mi sígbà tí bá máa jáde orí ẹ̀ ni mo ṣe róró. ṣó ti wẹ̀. mi ti wẹ̀ o mi ti wẹ̀ bọ̀ máa wẹ̀ kí tó sùn máa wẹ̀. ní aago 6. ó máa dáràn o ó máa dáràn o ilé iṣẹ́ àdé tí ì ṣú mo sọ pé kí yóò wẹ̀ lójúmọ́ ni take your bath daily lọ́sọ̀ mo sọ pé dandan kó jẹ́ morning àbí night mo lè jíṣẹ́ láti wẹ̀ ní 2 o'clock tí bá ti má ti wẹ̀ kí n tó sùn tí bá ti wẹ̀ kí n tó sùn ló lè sọ̀rọ̀ náà mo lè jíṣẹ́ láti wẹ̀ ní 2 òru ó dẹ̀ lè wù mí kí n wẹ̀ ní 5 ìdájí tí n bá ṣáà ti sùn bàbá mi fìdí ẹ lọ́kàn balẹ̀ fìdí ẹ lọ́kàn balẹ̀. ọlọ́wọ́ bá wa alábàárò ṣòkò bàbá ètò ọlọ́run kí wọ́n kó sí i lóbi ẹrù ẹ ló dọ̀tí ẹrù ẹ ló kún dọ̀tí bó ṣinṣin. ibi bá yóò rùn wọ́n ní kó sanitize mú ẹ this place is not smelling ó wà messy ni but clean it up go and relax ọgbọ́n yìí escape ṣá padà escape àyà ìkúlóyún. Luda, why are you leaving? I just need to leave. Why? Because I want to do no lemo, abi. Ilé àméjì. Ilé wa. Nílé tó ti yan obìnrin mi tó fi ipò ní same right tí mo ní lórí ẹ̀. I know. But divorce letter I had to ready now, so this will. Tó bá dé pé mo máa sign it. Like mo ti kúra mi single tí yẹ kí n kúra mi sí rárá ní Ọlọ́run. Kí lè lè sìn? Ọlọ́run. Ṣé ti bá mọ̀ nígbà máa ṣe irú ọdún mo ṣètò Ọlọ́run? Tí o kò ní ìtura rárá, bó ṣe wáyà kó gbẹ kó tó sùn, kó gbára ló ń rìn. Àjọsùn àtúnṣó, àṣó. Dọ̀tí kò lè tọ́jú ilé kò lè ṣe wọn kan lórí bẹ́ẹ̀ náà kò gùd á kún sùn sílẹ̀ ni á sùn gbalaja. Fẹ́mi kí ló kóra ẹ̀ sí torí Ọlọ́run. That's it. Kí lélẹ̀? Lórí bed mi. Am I dreaming? This is just unthinkable. Ohun abáfisílẹ̀ ó lẹ́nu ewúrẹ́ ń tó.
Mr. Benga, I can see you now live a very good life. Good afternoon, sir. Oh, good afternoon. Please, what can I offer you? No, not for now. Don't worry. Thank you. Benga, why is a big talk by the me? Well, I just. Mo fẹ́ kí n wálé so that mi ní rí nǹkan tí kò yẹ kí n rí. Kí ló wà lẹ́mi tí mo ń gbé pamọ́? I have nothing to hide. Sí nǹkan tí mo rí pamọ́. Fi pé. Ìyàwó mi nǹkan. Yẹ́misí. Yẹ́misí. Yẹ́misí ni ìyàwó mi ni àbí Fọlákẹ́mi? Oh. You mean your ex-wife? If you say so. Èmi náà party swap ni. No party fi ṣe trade by barter ni. Me pick Yẹ́misí and then me more. Yeah, it's not funny at all. I'm not cracking jokes either. So I need to see my man. Mo ti wá káàkiri. I've gone to everywhere. Mo ti lọ sọ́dọ̀ àwọn parents ẹ̀. Well, maybe you should keep searching. Because as for me, mi ò mọ ibi tó wà. I don't know. Honestly. Ọmọ tó wà. Ṣé kí n parọ́ fún yín pé mo mọ ibi tó wà? Èmi nìkan ṣàlẹ̀ dárí bí ẹ̀rí àwọn yín pẹ̀lú mi. Mọ ibi tó wà. Thank you. Appreciate it to me. Àgbà tó bá tó bọ́ lọ́wọ́ wọn tó bá sọnù tó máa ń yẹ kiri náà. Àánú ẹ̀ dẹ̀ ń ṣe mí o. Má jẹ́ ká àánú ẹ̀ ṣe é jàre. He had it. He had it in his hands. So ó dàbí ọ̀rọ̀ Mandela ni. Freedom is not appreciated until when lost. Ọwọ́ ẹ̀ báyìí ló wà. Ó fi tàfàlà tó wá farúgbó ara para kiri inú ọ̀nà wọn àkọ́ tí ó sọnù kiri. Bó ṣe look innocent. Wá jẹ́ kójú yẹn deceive ẹ o. Iná ni o. Iná burúkú ni. Iná burúkú ni. Bàbá gbàgbé tí ẹ̀ já continue obìnrin. That's true. Business no matter. That's sort of business. Business o de wo ore to ba wo. Kí lè kọ́ fún ẹ? Ó lè fún mi ní Red Bull, Jenny Red Bull. Yẹ́misí kí ló dé tó kó ẹsẹ̀ sórí tébù mi. Kí mo gbélé náà? Nínú ilé mi àti ẹ̀ ṣé mi ò lè relax ni? Ṣé nǹkan tí mo ṣe tún ti bad bye? Àbí kí ló tó yẹ pé gbogbo nǹkan tí bá ṣe ló máa ń ní ẹ lára báyìí náà? Kò tí ń ṣe látijọ́ ẹ̀, mò ń wù ẹ̀. Ṣùgbọ́n nísìnyí jẹ́ sọ nígbà fún ẹ. Kó clear dáadáa. I am done. So you understand? I am done. Wá ṣé wọ́n frustrate láti tà ni? Wọ́n fẹ́ transfer aggression yẹn lórí ètè mi. Done kí ló jẹ́ done? Kí ló kò yé mi? Òun bá yọjà ni. Màá lọ sókè nsìn kò yé àbí. Torí mo sọ lóyìnbó tí mo sọ báyìí ni máa practicalize ẹ̀ fún ẹ àwa yẹ máa lọ sókè nsìn ẹrù ẹ̀ mo lọ dance dancing. Ẹrù ta ni? Tí máa fi para sálẹ̀ tí máa bá ẹ níbí kó tí máa ṣe fún ẹ. Inú ilé mi àbí inú ilé wa. Jókòó síbẹ̀ kó máa dúró. Wọ́n Fẹ́mi ṣó serious ni? Fẹ́mi! Fẹ́mi! Yeah. Fẹ́mi now, Fẹ́mi, why are you doing like this now? Kí ni ẹ? Mo dẹ̀ jọ́ náà bó ló ṣe ṣe báyìí now. Mo ní lọ sí mi kọ̀ọ̀kan mi ò lọ mi kọ̀ọ̀kan mi ò lọ mi kọ̀ọ̀kan. Kọ̀ọ̀kan. Ara mi pẹ́ gbà mí o. Ọ̀gá, kí n dànù, ó ti lọ ọ̀gá, ṣé n dànù? Dànù. Bá a nínú ilé. Mo ti dànù. Tí bá nínú ilé. Máa pa ẹ́. Máa pò mọ́. Ọ̀gá ṣe ti lọ́nà. Ó ti tọ́. Ó tún padà wá. Ó tún padà. Ọlọ́run torí Ọlọ́run ti yá tán rè. Ṣé eré mo dé sọ́wọ́ mọ yìí o? Àṣẹ tó tán léegun ọdún. Ògo mọ̀ sọ ẹ gbọ́ràn sí lẹ́nu o, ẹ ṣe gbá o, ẹ ṣe wo náà mọ̀ pàṣẹ, yóò mọ̀ sọ bí ọwọ́ alákàn. Kò sì dá báyìí o.
Karasa. Yes. Kí ló tún fẹ́? Mo wá rẹ́yìn mi sir. O fẹ́ àgbálẹ̀ mi àbí? No, rárá sir. Inú mi máa dùn tí ẹ bá lè fún mi ní audience sir because nǹkan tí mo wá rẹ́yìn fún nǹkan tó máa ṣe yín lóore ni. Mo ń gbọ́ ẹ. Sir, I would like us to sit and talk. Okay, let's sit. Yes. Abi? Yes, Abi? Yeah. Bóyá o lè fẹ́ àgbálẹ̀ sí ni. No, at all sir. About ọ̀rọ̀ èmi àti madam. Ẹ bá lè endure just for a little while. No, madam Sherry, I have a suggestion, ma. I don't mean anything. I don't mean anything personal. But ṣó possible kémi àti yín jọ pretend mi nípa àfẹ́ra wa. Ọlọ́run nínú mi, I am not saying because I want anything with you, ma. But mo kàn mọ̀ pé ọkùnrin ló jealous jù láyé. I mean, tẹ́ bá lè pretend mi nípa àti yín fẹ́ra ká lè jọ máa gbé inú ilé kan náà. I mean, let me start singing your praise. I'm sure your husband will get jealous and he will come back to his right senses. I'm going to lose, and I'm sure he will come after you. Just pretense. I promise not to cross my boundary. I promise not to. I will not. I promise you. She will feel fully walk by Aisha. Ọlọ́run ọba ló ní dédé o. If you can suggest me, but there's no harm in trying. Never try it for a few weeks. You will get at him. I mean, we can always back out. Then let's see how it goes. I just want my home. Please calm down. Emi, Fema lost church. Money vigil to attend. I will remember you in my prayers. Please pray for me. I want my home back. Let me in Jaru. Jorima, please don't be like this, have you? I see that you're trying to make me feel better. All this you have said. At all, sir, I'm not. Why will I do that? I'm not. So, tell me. Gbogbo time tí máa wọlé tí máa bá ìwọ àti ẹ̀ tí máa gbó ilé ara yín ìsídà kó gbó ilé àbí kí wọ́n gbó ilé kí ló ṣẹlẹ̀ ńgbà yẹn. Sir, most of those times sir tá bá ti gbọ́ sound mọ́tò yín la máa ń switch sitting positions wa just to get you jealous sir. Nínú yàrá mi nǹkan tí mo kà yẹn tí mo rí ẹ lórí ẹ̀. Ní gbogbo alẹ́ ni madam fi máa ń sunkún. Most of the night wọn kì í sùn. Wọ́n kò mọ̀ máa sunkún ní ṣáà. Ìgbà mi kí wọ́n máa ronú kí wọ́n máa lọ kí wọ́n máa bọ̀. All the time tí mo bá dé sùn yàrá wọn sá ilẹ̀ ńlẹ̀ ni mo máa ń sùn. Ẹ ṣe rí ìjọ́ tí ẹ wọlé yẹn tẹ́ rí mi àti madam. Madam ló sáré jí mi nígbà tí wọ́n notice wípé ẹ ń bọ̀ wọ́n ń gbọ́ sound ilẹ̀kùn. Bàtẹ́ lọ tán sà mo dé padà sílẹ̀ lẹ́ẹ̀ tí mo máa ń sùn jẹ́jẹ́ pẹ̀lú dúfèé mi.
sir. Sherry, your wife actually loves you. And she's willing to have you back. But the content she for want to work on me. Nítòótọ́ mo nǹkan tó ṣe fẹ́ yín náà dùn yín sir, but at the same time, with your level and pedigree, kò yẹ kẹ́ wá stoop so low tó máa jẹ́ pọ̀ mọ́ ọ̀dọ̀. Nǹkan tó yára pa obìnrin ò jìnnà sí yẹn sir. Bí kíyàn máa bọ́ ọmọ ọ̀dọ̀ sùn, àbí ẹni tó ń bá wọn ṣiṣẹ́, àbí kíyàn máa bọ́ ọ̀rẹ́ ẹ̀ lájọṣepọ̀. I'm so sorry sir to say, but kò bójúmu, kò bójúmu sir. Okay, fine, madam, okay, dáná fún yín, wọn kì í ṣiṣẹ́ tó yẹ kán ṣe, but how about you encouraging her kẹ́tì ẹ̀ mú ọ lọ kitchen kẹjọ dáná yẹn? Àbí kọ́ tiẹ̀ láwọn lọ kitchen kẹ́yìn dáwọ́ ọbẹ̀ kẹ́ máa dáná ṣe obìnrin tó bá ní ìtira àbí tó ní ìtìjú ara àti á join yín instead of kẹ́ wá lọ máa bá ọmọ ọ̀dọ̀ ẹ̀ ṣá orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ sá it's awkward. Benga, I understand you. I do. Mo mọ̀ pé nǹkan tèmi náà ṣe ó kù díẹ̀ káàtó. I shouldn't have been that stupid. But ó ti ṣẹlẹ̀ already. I've learned my lessons now, but don't you think it's too late? For now, as we speak, sir, kò tí late. But as of tomorrow, might be too late, sir. How do you mean? Because pains need to pọ̀jù fún wọn láti bear. Pẹ̀lú shame yẹn, so wọ́n decide pé àwọn máa kó relocate, wọ́n lọ start another life. Okay, do you think she will forgive me? Sir, honestly, I'm not in the best position to say that. But when you see her early below one, you can talk about it. But all I can do is let's have a plan, sir. Okay. Okay. Gbénga o ṣeun gan ni kó àdúró tì mí. Ìwọ gangan ló yẹ ká máa pè ní èjìká tí ò jẹ́ kó rọrùn yìí. Tí ò bá sí rẹ̀ ní táìmì irú owó ní bá wà báyìí. Ọlọ́run ló ṣe ọmọ. Ọlọ́run is just good. Ọlọ́run ló ṣe ọmọ. Kí ọ̀n lè ṣe tọ́lọ́run bá fún ọṣẹ́ mọ̀. When things happen in life, you just have to find a way within ourselves. Can't live between you and my advice can evaluate standing other than this trouble. Excuse me. Hello? Are you there? Junction yẹn kankan yẹn. Ẹ jẹ́ báwọn bí omi wà ń bẹ̀. Sir. Madam, please, ẹ jọ̀ọ́. Ẹ má embarrass wọn Talawa, please. Ẹ yọjú sí wọn. Ẹ yọjú sí wọn, madam, ẹ jọ̀ọ́. Yes, sir. Madam, can we be here? All right. Yeah, this calls for celebration. A new life, a new business, greater success. Greater success. More achievements in life. Cheers, man. Kí ló wá ṣe ń bí báyìí? Jọ báwo ló ṣe mọ bí o? Báwo ló ṣe mọ bí o? Ìwọ ni mo wá bẹ́ẹ̀. Jọ torí Ọlọ́run jọ. Mo ti realize pé gbogbo nǹkan tí mo ṣe ò dáa. Àti pé èṣù ló fà. Èṣù ni nǹkan tí mò ń dúró kò sọ nìyẹn. Èṣù náà ni. Tẹ́ bá ti wọ orí burúkú yín tán tẹ́ ti ṣì wà wò ẹ wá máa parọ́ méṣù. Ẹ ṣe orí burúkú tẹ́ wáyé wá ṣe ṣe ìwọ tó kúnlẹ̀ ṣé ò burú jésù lọ. Ó wá débi olóṣù ni. Now let me ask you. Kí ni woman yẹn ṣe fún ẹ? Kí ni wọ́n ṣe fún èèyàn tí woman yẹn ò ṣe fún ẹ? A fún ẹ lóúnjẹ, a fún ẹ láṣọ, ó tìtẹ̀ bí àbúrò, kò fìgbà kan tìtẹ̀ bí ọmọ ọ̀dọ̀ rí. So the only reward tí wọ́n wá feel pé o lè fún woman yẹn ni kò máa bọ́kọ ẹ̀sùn. Ó wá bọ́kọ ẹ̀sùn títí débi wípé owó lé woman yẹn kó o lè wọ́n wọlé. Ó wá kúnlẹ̀ sí olóṣù ni. Ṣé wàá gbọ́ òjèṣù lọ?
ìwà tó wà ojú wa èṣù lọ ìwọ kọ́kọ́ lè ṣu wà á ṣe oníburúkú lọ wà á ṣe. but Gbénga ní sùúrù ṣé mo pé ìwọ ló fa nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ṣá. mo kó wa máa sọ̀rọ̀ off track ìwọ ló fa báwo mo yẹ fa èmi ni mo fẹ́ fún èmi ni mo mú wọn ní yàrá máa yẹ kó máa bá sùn èmi ni mo ti wọn ní rúùmù àbí. o rántí ọjọ́ yẹn nǹkan tí mo sọ fún ẹ ni. but Gbénga mi ò lè advice pé kí o mú girlfriend ẹ lọ sílé ọ̀gá ẹ̀ I mean kò polite now ìyàwó àfẹ́sọ́nà ẹ̀. inú ìjẹ́ àjọ wa máa ṣiṣẹ́ àzọmọ ọ̀dọ̀. excuse me èmi ò kí n ṣe ọmọ ọ̀dọ̀ I'm a licensed driver lèmi licensed one at that èmi ò ṣe ọmọ ọ̀dọ̀. kí ni difference nínú ẹ̀fà àti ìjì servant kan ni servant àti ọ̀rẹ́ kò sí difference. wàhálà ló kó rẹ̀ sí ṣùgbọ́n wàhálà ló kó rẹ̀ sí iṣẹ́ wo ló wà ń ta sí tó fẹ́ fún sọ iṣẹ́ tó wà níta sí tó fẹ́ fún ọmọ yẹn a fẹ́ jẹ a fẹ́ mu ọrùn mi ló wà lọ́sàn-án láàárọ̀ lálẹ́ èwo ló bá mi gbọ́nú ẹ̀ mo wá little opening mo fi hàn síbẹ̀ òun sọ pé bóyá wọ́n ṣe kíni kí ló kàn pẹ̀lú yẹn ṣé oníṣẹ́ tó fẹ́ fún ni àbí táwọn sọ pé ọmọ ọ̀dọ̀ ọmọ kíni kí ṣèbí torí wọ́n súnmọ́ wa ló ṣe mọ̀ àfẹ́sọ̀ fáwọn àtàkùn ọmọ ọ̀dọ̀ ló ṣe ń bẹ̀ ni èèyàn mẹ́rin ló fẹ́ mọ̀ wo fi tiẹ̀ ṣe tiẹ̀ o mi ò láìkẹ́ o. mi ò kàn láìkí irú àìdí abẹ́yẹn ni mo ń rí mi mọ́ ẹ̀ náà wọ́n rí ẹ mọ́ mi wá ní kíni wọ́n rí mi mọ́ àbí wọ́n kí ló èdè owó ló pè ó lè ní mò ń jà ní àbí èèyàn kọ́ làwọn tó ń ṣiṣẹ́ ní ibi tó ń kó tv ni ó dẹ̀ ní wọ́n rí ẹ mọ́ mi kí ni pátá yẹn. kí ló máa sọ fọ́ guy ṣé o fẹ́ sọ fọ́ guy pé girlfriend ẹ ni. èmi ò gọ bí tiẹ̀ mi ní ìdásọ́ fún ọmọ pé girlfriend ó máa wá as a neutral lady ó máa ṣiṣẹ́ tiẹ̀ ni ó máa wá ṣiṣẹ́ tiẹ̀ ni ọ̀gá òní láti mọ anything láti. wo fàárín yẹn lè wo ẹ mo ti block wo question yìí pọ̀ o ṣé kò sí nǹkan mi lórí ọ̀rọ̀ ìṣá. mo ti mọ̀ pé o like yẹmi sí láti ilẹ̀ mo mọ̀ pé mi nǹkan tó fa no bí tí nǹkan tó fa hatred yẹn gan ni ò yé mi báyìí o kò fẹ́ ké ṣé o kè ṣe pé fẹ́ sí ẹyin ni ẹ lára ni ṣé kò àbó like yẹn gan tó mọ̀ pé fẹ́ sọ gan ni. a máa sọ pa pàdí mi. aláyé mi láì bóyá á ń dọ̀rọ̀ yìí àtọ́ bá like yẹn tó like ló wà ní like kò kàn mí mi ìfẹ́ nítorí ẹ̀ náà. ọjọ́ yẹn kan sọ oní bóyá mo like àbí no o kàn pé kò wà appropriate no it's not fìyẹn lẹ́yìn tó wọ́n máa ṣèkà inú ẹ̀ ló ń gbé. ó rẹ ní mo ṣe fún mi ìṣèkà fún náà ibi tó ti máa jẹ ni mo mú lọ́mì ní kó lọ bá tẹ̀lé orí jẹ kí ló wà àpòpọ̀ tí àpòpọ̀ ti bẹ̀ òun ló ń wà burúkú òun burúkú náà òun gbọ́ngàn lè ṣù. ẹ jọ tó yẹ lọ ẹ má portion blend ẹ kò bá mi bẹ̀ ni ẹ ṣáà má bá mi bẹ̀ Gbénga wọn I have realized my mistakes and I promise this won't happen again jọ torí Ọlọ́run ṣàánú mi for the last time. Listen, I'll make it easier for you. Number one, èmi àti ẹ ò lè fẹ́ra mọ́ kò lè wáyé mọ́ because o lè rírù mi fẹ́ mọ́ wàá rìn síwájú àti lọ sí lọ́dọ̀ ẹlòmíì ni àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì mo fi Ọlọ́run wá bẹ̀ gbogbo ọkọ mi láyé everything dey press yourself there get out of my house. mo jẹ́ àwọn ìpọ́njú wọn náà títí mo fẹ́ lọ. Gbénga I love you. tó bá ti wá ti máa wọ́n jẹ́ ọ́ tó bá ti délé Yegede ó tó bá fọ́ Sombi ni ala ó rí wọn. Sombi yóò kí ni sẹ́ni. Ṣé Sombi ni ó. Ohun burúkú a máa yọ ṣe àṣebàjẹ́ ṣebí tóun là ń wí àṣe burúkú ẹ̀kú ara fún ohun tó yẹ ni ló yẹ ni okùn ọrùn òyà díẹ̀ láṣẹ ní ká ṣe rere torí ọjọ́ ọ̀la láṣẹ ní.